A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Abdullahi Ganduje ti kọ̀wé fi ipò sílẹ̀. Orísun ìròyìn láàrin olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ìgbìmọ̀ òṣìṣẹ́ yóò ṣe ìkéde yìí láìpẹ́. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà ní àhesọ jẹ jáde lórí ìdí tí Ganduje fi kọ̀wé fi ipò sílẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ganduje jọ̀wọ́ ipò rẹ̀ lórí ìgbésẹ̀ gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kokonso àti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Láti aago 3 ọ̀sán àná ọjọ́ Ẹtì ni àwọn òṣìṣẹ́ ní olú iléeṣẹ́ ẹgbẹ́ kan ti tó akọ̀ròyìn létí wípé Ganduje ti ń lérí àti kọ̀wé fi ipò sílẹ̀ lórí àdéhùn láàrin ààrẹ Bọ́lá Tinubu àti Kokonso fún un láti darapọ̀ mọ́ ẹgbẹ́. Orísun ìròyìn yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àgbààgbà ẹgbẹ́ títí kan akọ̀wé gbogboògbò Ajíbọ́lá Bashir ni wọ́n ti gbìyànjú àti rọ Ganduje kí ó má kọ̀wé fi ipò sílẹ̀ nítorí inú ń bí i wípé Kokonso ń bọ̀ sí ẹgbẹ́ APC. Ó ní ó jọ bí ẹni wípé ọ̀tá gidi ni àwọn méjèèjì jẹ́, ṣùgbọ́n nígbà tí ó máa fi di aago 4 kọjá ìṣẹ́jú 15 ni orísun ìròyìn yìí sọ fún akọ̀ròyìn wípé Ganduje ti kọ̀wé fi ipò sílẹ̀. Ganduje àti Kokonso ni wọ́n jọ jẹ́ gómìnà àná fún ìpínlẹ̀ Kano tí wọ́n tún jọ jẹ́ ọ̀rẹ́ nígbà tí wọ́n sì jọ wà ní ẹgbẹ́ òṣèlú PDP. Kokonso sìn gẹ́gẹ́ bí gómìnà láàrin ọdún 1999 sí 2003 àti láàrin ọdún 2011 sí 2015 kí Ganduje sì jẹ́ igbákejì rẹ̀ nígbà sáà rẹ̀ kejì. Ṣùgbọ́n iná ìbáṣepọ̀ wọn jó àjórẹ̀yìn ní kété tí Ganduje gba ipò lọ́wọ́ Kokonso gẹ́gẹ́ bí gómìnà ní ọdún 2015 láti ẹgbẹ́ òṣèlú APC. Láti ìgbà náà ni àwọn méjèèjì ti di orogún nídìí òṣèlú tí wọ́n ń fi gbogbo ìgbà ní ìkọlù lórí iṣẹ́ òṣèlú Kano. Ganduje rọ Emir Kano Muhammadu Sanusi nípò tí Kokonso yàn, tí ọ̀pọ̀ sì ní ìgbàgbọ́ wípé ó jẹ́ alátìlẹyìn Kokonso kí gómìnà Abba Yusuf tó dá Sanusi padà ní ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2024. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àìlera ni Ganduje fi kẹ́wọ́ lórí bí ó ti kọ̀wé fi ipò sílẹ̀. Nígbà tí akọ̀ròyìn kàn sí ọ̀rẹ́minú Kokonso kan, Buba Galadima, láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣé lótìítọ́ ni Kokonso ń gbé ìgbésẹ̀ àti darapọ̀ mọ́ APC, ó ní òun kò tíì gbọ́ nípa rẹ̀. Bákan náà ni agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú NNPP Ladipo Johnson kọ̀ láti fèsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Sí ìyàlẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ọba ìlú Benin Aláyélúwà Ọmọnàbànẹ̀dọ̀ Ukwu Apolopolo Ìwàrè Kejì ti dá ẹ̀bi ru ìṣèjọba ìpínlẹ̀ Edo àná wípé wọ́n mọ̀ọ́mọ̀ fi owó jẹ ààfin rẹ̀ níyà. Ọba ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé láàfin rẹ̀ ní ìlú Benin. Ìwàrè Kejì ṣe ẹ̀sùn wípé ìjọba kọ́kọ́ pín owó yìí sí méjì kí ó tó ṣẹ̀ṣẹ̀ dá a dúró pátápátá fún oṣù 7. Láàárín àkókò yìí ni ààfin ń dá san àwọn owó òṣìṣẹ́, ro oko àyíká ọgbà. Ọba ní gígé owó sí méjì àti dídáwọ́ rẹ̀ dúró jẹ́ ara ìgbésẹ̀ àti tàbùkù ààfin, àti wípé èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n hu ìwà ìtàbùkù sí ààfin, ṣùgbọ́n Ọlọ́run àti àwọn alálẹ̀ ni kò fún wọn ṣe. Ọba Ìwàrè ṣe ìrántí ìgbáyé bàbá rẹ̀ tí ó ṣe ìrànlọ́wọ́ fún ìjọba ológun nítorí bí wọ́n ṣe súnmọ́ ara wọn sí. Gbẹ̀yìngbẹ́yín ni ológun yìí pàṣẹ kí wọ́n kọ́ ilé alájà sí ilẹ̀ èèwọ̀ níwájú ààfin. Ìwàrè wá gbóríyìn fún ìṣèjọba Monday Ọpẹ́bọlọ̀ lórí bí ó ṣe dá gbogbo ẹ̀tọ́ ààfin wọn padà, tí ó tún ṣe àfihàn ọ̀wọ̀ tí ó ní fún ààfin. Bákan náà ni ó gbóríyìn fún ìjọba àpapọ̀ lórí ipa tí ó kó láti rí àwọn ohun ìní ààfin tí wọ́n kó pamọ́ gbà padà. Ó wáá rọ àwọn olùgbé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba tí ó wà lóde kí ó lè ṣe àṣeyọrí lórí gbogbo ìlérí tí ó ṣe nígbà ìpolongo ìbò. Síwájú àkókò yìí ni alága ẹgbẹ́ akọ̀ròyìn NUJ ẹ̀ka ìpínlẹ̀ Edo Dókítà Festus Alenke gbóríyìn fún Ọba Ìwàrè lórí ipa bàbá tí ó ń kó pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá olóyè ibà gani adams àti alámòjútó gbogboògbò fún ẹgbẹ́ oòduà people's congress opc ti ké sí ààrẹ bọ́lá tinubu kí ó pín ètò ààbò lórílẹ̀‐èdè láti lè ráàyè mójútó ìṣòro ààbò. adams pe ìpè yìí nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn ọláwùnmí òjó fi léde ní ìpínlẹ̀ èkó. èyí ni ibà gani adams fi ń fèsì sí ìkọlù tí ó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ benue plateau àti àwọn apá ibòmíràn lórílẹ̀‐èdè. ó ní ìkọlù ìṣekúpa gbogbo ìgbà yìí ti dé ìpele tí wọ́n gbọ́dọ̀ ṣe àmójútó rẹ̀ pàápàá jùlọ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ kí àlàáfíà lè jọba láti dáàbò bo aráàlú kí ìdàgbàsókè lè wà ní àwọn agbègbè tí ìkọlù ti ń wáyé. adams ní bí ìjọba àpapọ̀ kò bá pín agbára lórí ètò ààbò decentralization kò sí iye àdúrà tí ó lè gbà wá kalẹ̀ lọ́wọ́ ìtìjú ìṣòro ààbò. ààrẹ ọ̀nà kakanfò fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣòro ààbò jẹ́ àbàwọ́n fún àwòrán orílẹ̀-èdè àti ìdíwọ́ fún àwọn olókoòwò láti ilẹ̀ òkèèrè. bákan náà ni ó jẹ́ ìpèníjà fún ìgbáyégbádùn àwọn olùgbé àdúgbò tí ìkọlù yìí ti ń wáyé. bí ó ti rọ ìjọba kí wọ́n máa fi gbogbo ìgbà gbé ìgbésẹ̀ lórí ìtanilólobó tí wọ́n bá gbà lórí àwọn adàlúrú jákèjádò orílẹ̀-èdè. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. mínísítà ìpínlẹ̀ fún ètò ìlera dókítà Isaac Kúnlé Sàlàkọ́ ti ní ìṣòro àìsàn jẹjẹrẹ ń lékún sí i lórílẹ̀‐èdè Nàìjíríà. Sàlàkọ́ ní èyí nílò àmójútó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti gbógun ti ìṣòro yìí ní kíákíá. Sàlàkọ́ sọ èyí lánàá ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn níbi ìṣísọlójú ilé àyẹ̀wò ẹ̀jẹ̀ oncosic àyẹ̀wò ẹ̀jẹ̀ tí wọ́n fi ń tètè mọ bí àìsàn jẹjẹrẹ bá wà ní àgọ́ ara. ìṣíde yìí jẹ́ ara ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì lórí ìṣẹ̀dálẹ̀ ìtọ́ni àti òfin láti ọ̀dọ̀ àjọ National Technical Working Group. Sàlàkọ́ ní bákan náà ni ìjọba ti ń ṣe àgbékalẹ̀ ètò lórí ìdènà ìtọ́jú àti àmójútó àrùn jẹjẹrẹ pẹ̀lú ẹ̀ka ìtọ́jú àrùn jẹjẹrẹ 6 káàkiri ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà orílẹ̀-èdè. bákan náà ni wọ́n ti ṣètò àrùn jẹjẹrẹ sínú ètò ìṣúná owó ọdún 2025 bí wọ́n ti yan FMC Abẹ́òkúta gẹ́gẹ́ bí ẹ̀ka lábẹ́ ìṣúná ọdún 2025. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Ìkòyí ìpínlẹ̀ Èkó ti ṣe ìdájọ́ ará China 14 kan lórí ẹ̀sùn àdàlúrú orí ẹ̀rọ àti jìbìtì orí ẹ̀rọ ayélujára. àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ní àwọn afurasí yìí wà lára àwọn 792 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níbi ìkọlù tí ó wáyé ní ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2024 ní ìpínlẹ̀ Èkó kí wọ́n tó fi ojú wọn bá adájọ́ Daniel Osiago lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó dá lórí cyber terrorism àti internet fraud. ọ̀kọ̀ọ̀kan wọn ni wọ́n fún ní ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan tàbí owó ìtanràn mílíọ̀nù kọ̀ọ̀kan náírà. lẹ́yìn èyí ni adájọ́ ní lọ́gán tí wọ́n bá ti parí ẹ̀wọ̀n wọn tàbí san owó ìtanràn ni kí àjọ NIS taari wọn padà sí orílẹ̀-èdè wọn láàrin ọjọ́ 7. gbogbo nǹkan tí wọ́n rí gbà ní ọwọ́ wọn nígbà tí wọ́n mú wọn ni adájọ́ ní kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé. lára àwọn ará ilẹ̀ China tí wọ́n dájọ́ fún láti rí Xu Zhongzhen, Li Zhongchan, Chen Guiping, Li Xiaolong, San Fengchang, Jiayang àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú APC Alhaji Ali Bukar-Dalori ni yóò gba ìṣàkóso ẹgbẹ́ gẹ́gẹ́ bí adelé alága lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ òjijì dókítà Abdullahi Umar Ganduje lánàá ọjọ́ Ẹtì. Ganduje sìn gẹ́gẹ́ bí alága fún oṣù 22. akọ̀wé ẹgbẹ́ APC Felix Morka ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde alẹ́ àná ní ìlú Àbújá. ó ní adarí gbogbogbò fún ẹgbẹ́ Ààrẹ Bọ́lá Tinubu ti darí Dalori kí ó gba ìṣàkóso títí ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ yóò fi wáyé níbi tí wọ́n á ti gbé ìgbésẹ̀ àti tètè yan ẹlòmíràn fi dí ipò tí Ganduje fi sílẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti gbóríyìn fún ìkọ̀wé fipò sílẹ̀ alága ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní èyí tí ó bọ́ sásìkò tí ó tún yẹ. Nínú àtẹ̀jáde tí ó pe àkọlé rẹ̀ ní Ganduje's Timely Challenge to Leaders ni ó ti ní òun ka ìròyìn bí Ganduje ṣe kọ̀wé fi ipò sílẹ̀ lórí àwáwí àìlera. Ó ní òun gbóríyìn fún Ganduje lórí bí ó ti mú ìlera rẹ̀ lọ́kùnkúndùn ju ohunkóhun lọ tí ó mọ̀ wípé òun lè má ní okun àti ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ó ti yẹ. Ó fi kún un wípé ìgbésẹ̀ Ganduje jẹ́ àwòkọ́ṣe kí àwọn adarí yòókù tí wọ́n ní ìṣòro àìlera tí wọn kò lè ṣe iṣẹ́ bí ó ti yẹ náà tètè kọ̀wé fi ipò sílẹ̀. Obi ní ipò tí orílẹ̀-èdè wà báyìí nílò àwọn adarí tí wọ́n sì san ogun tí ọpọlọ wọn jí pépé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Alákòóso àgbà fún ìjọ Ìràpadà RCCG Pásítọ̀ Enoch Adébóyè ni yóò darí ètò àdúrà nínú oṣù keje láti fi bẹ̀bẹ̀ fún ìdásí láti òkè wá divine intervention fún àyípadà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè tó ń làkàkà. Ètò àdúrà yìí yóò wáyé níbi ìsìndúpẹ́ olóṣooṣù tí ó máa ń wáyé ní olú ìyá àjọ RCCG ní ìlú Òyìngbò, ìpínlẹ̀ Èkó. Ìgbésẹ̀ yìí wáyé láàárín ìṣòro ọrọ̀ ajé àti ìṣòro àìlera lórílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀ nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Pásítọ̀ Délé Balógun ni Adébóyè fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé Nàìjíríà yóò borí ìṣòro nípasẹ̀ àdúrà àti ìgbésẹ̀ tí ó tọ́. Adébóyè ṣàlàyé wípé orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú àwọn orílẹ̀-èdè lágbàáyé ni wọ́n ń la ìṣòro kọjá, ṣùgbọ́n ìròyìn ibẹ̀ ni wípé nípasẹ̀ ìgbàgbọ́ ni wọ́n á fi borí ìṣòro kí àwọn má fi ààyè gba ìfòyà. Ó wáá rọ ọmọ Nàìjíríà kí wọ́n yẹra fún àsọtẹ́lẹ̀ òdì, kí wọ́n jẹ́ kí ìgbàgbọ́ wọn jinlẹ̀ bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdásí láti òkè wá lè mú àyípadà rere bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Oníṣòwò àti ẹlẹ́yinjú àánú Alhaji Aminu Alhassan Dantata ti di olóògbé lẹ́ni ọdún mẹ́rìnléláàádọ́rùn-ún 94. Igbákejì akápò fún Nigerian Association of Chambers of Commerce, Industry, Mines and Agriculture Nasima Uba Tanko Mijinyawa ni ó fìdí ikú yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lónìí, ọjọ́ Àbámẹ́ta. Ó ní láìpẹ́ wọ́n á fi àlàyé lórí ìsìnkú rẹ̀ léde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.